Alfa Laagbaji kan disappoint me. So Alfa Laagbaji mọ̀ wípé kò sí bókun ṣe lè gùn tó ó máa níbi tó ti ń bọ̀. Ẹ̀yin fi ẹjọ́ Akonbi Oloba sun ọba Ṣakí. Bàbá ọba Ṣakí, ọmọ kan bẹnu ọmọ ìlú yín bẹ̀ yẹn tó wà ní Germany ló wà. Mùsùlùmí náà ni tẹ́tẹ́lẹ̀ ó ti sọ ẹ̀ di olórí ibú, òun ló mọ tó sọ rẹ̀ dà. Ẹ pe àwọn òbí rẹ̀ ẹni kí wọ́n kìlọ̀ fún yóò kó àbùkù bá àwọn ọmọlúàbí tí wọ́n bí nítorí pé téèyàn bá ń lẹ oko kó mọ̀ pé wọ́n lẹ oko sílé òun náà padà o. Bàbá wa Ọ̀kẹ́rẹ́ ẹ̀mí yóò gùn fún Ọlọ́run jẹ́ ká rí pé ẹ pẹ́ ní orí ọlá. Ọlọ́run jẹ́ kí adé ó pẹ́ lórí yín kí irúkẹ̀rẹ̀ yín kó sì di òkínní. Bọ́n ṣe máa ń ṣàdúrà fáwọn ọba nù nílẹ̀ Yorùbá. Wonderful. So ẹ̀yin tẹ́ mọ̀ wípé ní ìlú kan olórí máa wà ńbẹ̀ tẹ́ ẹ ní rìgáàdì fún nínú fídíò tẹ́ ẹ ṣe tẹ́ ẹ ń bọ̀wọ̀ fún ọba. Wonderful. Ṣé rí nǹkan táwọn àtòrí ẹ̀ sọ wípé ẹ má jẹ́ ká pa iṣẹ́ àti ìṣe ilẹ̀ Yorùbá jẹ́ tó ẹ pé nǹkan tẹ́yìn preach fáwa làwọn à ń tẹ̀lé ni àwa má tẹ̀ ti tójú bọ bá nà án bẹ́ẹ̀ ṣe ń tójú bọ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá àwa náà ti tójú bọ àwa náà ní wípé káwa má ba ilẹ̀ ibi tó ti bí wa lọ́mọ jẹ́ ni. Lókè ẹja Alfa Laagbaji ẹja wa assume wípé Akonbi Oloba ó ti wá lọ gún ọba Ṣakí lójú pé ẹ̀yin ẹlẹ́bọ yìí Ifá ló yan ọba sípò ilẹ̀ Yorùbá ẹlẹ́bọ ni gbogbo yín. Ǹjẹ́ yìí máa rí kí Akonbi Oloba wá ṣẹ̀yìn ǹjẹ́ yìí máa rí ọba Ṣakí lọ fi ẹjọ́ sùn ẹni tí ẹ fẹ́ lọ fún ẹ nítorí ẹ mọ̀ wípé Akonbi Oloba sì rẹpísẹ́ǹtì ilẹ̀ Yorùbá lẹ́wọ̀ pókè nǹkan tó gbé dání yẹn ó sì ń fẹ́fọ́ ilẹ̀ Yorùbá lẹ́ṣẹ̀ rò pẹ́ẹ́lì lọ́ fẹ́ jẹ́ lọ sun ọba ilẹ̀ Yorùbá. But ó máa dùn mí ṣẹ́rí àwọn tó ń pera wọn léèyàn Ọlọ́run tó bá rí òótọ́ ńlẹ̀ òun hàn sọ ó kàn á dùn èèyàn Ọlọ́run wo lẹ̀ ń pera yín àwọn ọmọ yín tó ń bú àwọn ẹlẹ́sìn òmíì látọjọ́ ẹ̀ rí àwọn yẹn sọ o ṣẹ́rí tákéde bá máa sọ̀rọ̀ mi òun wà bias bọ́ọ̀ bá erin ni máa sọ òótọ́ ọ̀rọ̀ lélẹ̀ mi ò lè sọ pé torí ajọ́ ń ṣe kankan náà kó wá ṣe nǹkan tó tako òfin àbí tako ìlàkàyè kí má sọ fún ẹ. àwọn ọmọ yín alágùsì àǹkọ Mr. Abdullahi tó ń bú anything bu ebu tó ń bú everybody lọ pa àwọn yẹn ṣẹ́rí ìgbà míì Yorùbá lọ́wọ́ bọ̀ wọ́n ní tá a bá ti bára lé wájà aráàta ò lè mọ̀ wípé aburú tẹ bá kọ́ bẹ̀rẹ̀ láti ilé tẹ bá lé tàwọn afẹjọ́ sun Akonbi tẹ bá lọ fi ẹjọ́ Akonbi Oloba sun ọba everybody máa mọ̀ wípé ẹni èèyàn ọ̀tọ̀ ni but ẹ̀yin fi Yorùbá tún lọ ajá mọmọ tí ẹ fún lọ́mú ó mọ tí odò ọ̀yà ó mọ fi pa inú ó mọ pé ẹ̀yin mọmọ tí ẹ mọ bọ́ ẹ protect ẹ̀ àti wípé àwọn olókọ́ bẹ̀rẹ̀ nǹkan tá à sọ nílẹ̀ Yorùbá yìí ẹ̀sìn yín ẹ̀sìn àwọn tó ilẹ̀ Yorùbá mi ò mọ́jọ́ tá a máa tó sọ fún yín pé a ò ní religion tẹ bá rí àwọn èèyàn tó ń sọ̀rọ̀ nípa tó ń protect ilẹ̀ Yorùbá èmi pẹ̀lú à ń protect culture àti way of life wa ni a lè ní culture tiwa káwa máa tẹ̀lé culture Arab for example láwàní ilẹ̀ Yorùbá ò ṣe ilẹ̀ desert tá a máa wé láwàní nínú ooru burúkú yìí nǹkan tá à ń tẹ̀ láti sọ fún yín nìyẹn kò sí nǹkan láti tẹ́ bá sọ pé lóòótọ́ afẹ́ bọ́ lọ́hùn sọ̀rọ̀ nínú ẹ̀sìn Islam kò sí nǹkan tó ná mi kí n wá gbádà àti fìlà yìí kí n lọ máa pèrún mosque náà ṣé aṣọ la fi ń bọ́ lọ́hùn sọ̀rọ̀ ni nísìnyí ẹ̀yin ò fẹ́ kọ́ bú yín ẹ̀yin náà kẹ́ ṣe rí Yorùbá lọ́wọ́ bọ̀ wọ́n ní má ta mi sí mi lára kò ń dòdò má fara kàn mí kò ń dọ́jà ìgbà tẹ́ mọ̀ wípé ẹ̀mí yóò gbé ẹ ṣe kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ nǹkan tẹ́ mọ̀ pé ẹ lè parí nítorí àtọ́jọ́ tí Akonbi Oloba ti ń ṣe fídíò ẹ̀ kò tí ì fi ẹjọ́ yín lọ sun ànábì kò tí ì sọ pé àlà ẹ wá kìlọ̀ fáwọn tó gbẹ̀sìn yín nílẹ̀ Yorùbá o but everybody kọ́ mọ̀ wípé tí bá sọ fún ẹni tí ara bá ta ló máa pariwo síta ohun kẹlẹ̀ yín ti ń ṣe ẹ tẹ̀ ti fọ́kọ̀ bí nǹkan tó ń sọ pé fọ́kọ̀pù nìyẹn nǹkan tẹ́ mọ̀ wípé ẹ good in ẹ lè sọ̀rọ̀ Islam kẹ má tako àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá àwọn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá dẹ̀ ti wá dìde sí pé ẹ lè má bà ìran bàbá ńlá wa jẹ́ lójú wa ẹ lè má bàjẹ́ nǹkan tó bá da
ó ní ìwé tẹ máa fi sọ bọ kò ṣe pé ẹ máa sọ pé nǹkan wa ò dá nílẹ̀ Yorùbá ẹ máa fi máa gbé ti Arab ga àwọn ọ̀ṣọ́ máa lè ẹ mọ̀ pé àìmọye àwọn àfáà tí mo mọ̀ irú bàbá Àjàní Bello wọn wá sí láìfù wọn wá sórí TikTok láti wọn máa bá wa takò ọ̀rọ̀ sọ pé tèmi ló dà tiwọ́ ò dá o èèyàn tó ké ẹ̀yin bú àwọn bàbá ńlá wa pẹ́ lẹ́nu rùn ká máa sọ pé ẹnu Muhammed ń ta sọ́sọ́ lẹ́yìn fẹ́ àbí ká máa sọ pé ẹnu Muhammed ń saint òun lẹ fẹ́ ṣẹ́rí tí ọba ọkọ fẹ́ clean ẹ fẹ́ clean ẹ tó wáyé pé lóòótọ́ ẹ fẹ́ clean nǹkan tó wà lẹ́yìn ilé yín lẹ máa ti kọ́kọ́ bẹ̀rẹ̀ inú ẹ̀sìn yín lẹ máa ti kọ́kọ́ bẹ̀rẹ̀ pé nǹkan tó sọ yìí ó kò dáa táwa bá wo fídíò yẹn àmọ́ ẹni òótọ́ bọ̀ ẹ̀yin kọ́ fògìrì báwọn tí ẹjọ́ wà nínú ẹ̀sìn kan bá wọn wí èèyàn tó sí nínú ẹ̀sìn yín lẹ lọ́n fẹjọ́ ẹ̀sùn fún ẹni tó jẹ́ wípé nǹkan dẹ́mu ẹ lọ́n fẹjọ́ ẹni ẹ̀sùn nǹkan tẹ́yìn ní kò dáa wọ́n yà mí lẹ́nu pé wọ́n á forí balẹ̀ èmi expect pé bóyá Allah nìkan lè bá forí balẹ̀ fún ni ṣe rí i pé àbòsí ti pọ̀ jù ìgbà tó di pé kẹfẹ jẹ́ èèyàn sùn sí ẹ forí balẹ̀ on a neutral ground lè forí balẹ̀ fún ẹni yẹn o ṣùgbọ́n Akéde ò sí nídìí àbòsí bọ́ọ̀ bá ṣe lọ́la Akéde máa sọ èmi tún ti sọ ilé iná ó dàbọ̀.